lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo ṣe fídíò kan, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà rí fídíò síta nípa Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, wípé kí ni bàbá ń wò gẹ́gẹ́ bí ipò tí wọ́n fi wọ́n sí. Mo sọ̀rọ̀ nípa Alhaji Wasiu Ayinde tí wọ́n jẹ́ máyégún ilẹ̀ Yorùbá àti olóyè Sunday Igboho. Àwọn èèyàn ti ń pè pé àwọn OPC kìí gbọ́ kìí gbà ní wọ́n oríṣiríṣi kan náà lè ṣe. Mo wá ní sí àwọn OPC wá jẹ́ pààyàn ni èèyàn mélòó lẹ́rí tó OPC ti pa tẹ́fì máa àwọn tí mo mọ̀ tí wọ́n jẹ́ OPC gidi ètù wá kiri tó jẹ́ pé èèyàn ni wọ́n pọ̀ ń ṣe pààyàn. Mo ti gbà olórí ọ̀dọ́ tó wà ní Ìkòròdú tó náà jẹ́ igun àwọn OPC èèyàn ní kìí ṣe pààyàn. Àwọn tí mo mọ̀ ara wọn náà ni bàbá tó dó tì mí yìí. Ṣé wá rí kẹ́kẹ́ wá ṣẹlẹ̀ àwọn ní àwọn ọ̀rọ̀ táwọn ó sọ wípé ọ̀rọ̀ táwọn sọ nípa Ìbà Gani Adams kìí sọ̀rọ̀ pé kò lọ bẹ́ẹ̀ o, pé kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí o. Ìdí abá nìyẹn tí mo fi wá bá wọn wípé gẹ́gẹ́ bí bọ̀dá wa tí wọ́n sì tún súnmọ́ ààrẹ Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, mo fẹ́ kí wọ́n sọ̀rọ̀ káwá máa dá gbogbo ẹlẹ̀. Ìdí abá nìyẹn tí mo fi wá ń bí yìí. Ẹ ṣé olóòtú tó ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà, ẹ kúlé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pápátá káàrọ̀ òjìlé. Orúkọ tèmi ni Ṣekọ́rẹ́ Ajíbọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ń pè ní Ajíbọ́lá ọmọ ayé. Ajíbọ́lá ọmọ ayé, ẹ dákun ẹ tún lè bá fi sí ohun yẹn dáadáa tó lè bá jáde dáadáa. So orúkọ tèmi ni Ṣekọ́rẹ́ Ajíbọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ń pè ní Ajíbọ́lá ọmọ ayé. Lórí all social media mi fẹ́ràn bá débẹ̀ Ajíbọ́lá ọmọ ayé ìlú wà bẹ̀. Mo jẹ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lóògùn ọ̀fẹ́ o. Ìlú Ìkirè ni a ti ń sọ̀rọ̀ tí a ti wá. Bẹ́ẹ̀ni. Ní àná ìkan nínú ara àwọn èèyàn mi tó ẹ bá wa sí ààrẹ kó káàkiri o. Olóòtú abẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlálékan Ìdí bẹ́ẹ̀ni ó jẹ́ àbúrò mi dáadáa. So bó ṣe wá sọ̀rọ̀ yẹn nínú ara àwọn èèyàn lọ́wọ́ sáré mẹ́sìgì ní pé kí n lọ wo fídíò kan abẹ́rẹ́ ọ̀rọ̀ sí tó sọ̀rọ̀ nípa àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá. Mo wá sáré lọ gbóòtù rẹ̀ mo wá mẹ́sìgì ẹ̀ pé no kò ń ṣe bọ́rọ̀ sí rí nìyẹn, kò ń ṣe bó ṣe rí nìyẹn. Ẹni bá béèrè ọ̀rọ̀ ló máa fẹ́ di ẹ̀ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jáde lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Kò sí ẹ̀dá Ọlọ́run ènìyàn kan tó máa rí tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó máa sọ pé ní òun kan. Kò sí oúntọ̀ tó máa rí ní òun kan. Kò sí ọba nítorí kábíyèsí Alákìrì ọba Ọlárewájú Tajudeen Akẹ́tùláwà Alákìrì of Ìkirè land. Wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ yìí náà tẹ́sí ìbànújẹ́ ó ń ṣèlú wọn ọ̀rọ̀ àárọ̀ ìlú wọn sọ ẹ̀ tí wọ́n sì sọ tí wọ́n sì kí wá ní igun OPC lábẹ́ bàbá wa Ààrẹ Gani Adams ti sì sọ̀rọ̀ yìí. Ẹ ṣé olóòtú ṣe rí ilé ayé tá ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ká mọ̀ pé bóyá ilẹ̀ Yorùbá tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ayé tí a sì ń lò ní sẹ́ńtírì táwà yìí kò sí agbára fún àwọn kábíyèsí mọ́. Kò sí agbára fún àwọn kábíyèsí mọ́. Kò sí agbára fún àwọn kábíyèsí. Nígun tàwọn kábíyèsí lẹ́rọ kó gbà lọ yẹn náà. Kò sí agbára fún kábíyèsí mọ́. Tí ogun kan bá fẹ́ ṣe lẹ́nu kan tó bá máa lé tó wù kọ́ wọlé kábíyèsí ló yà ti pè gbogbo àwọn tó jẹ́ ọlọ́dẹ nílùú Balógun. Àwọn tó jẹ Balógun ní ìsìn gan nínú ìlú ìsàlágbára náà. Àwọn tí ẹ ń jẹ Balógun nínú tó jẹ́ olùwé ìsàlágbára owó ní ẹ fi ń jẹ Balógun ní ìsìn. Ẹ mọ̀ dé láti bẹ̀yìn káwá tó bọ́ sórí ẹni tó jẹ́ olórí jagunjagun tó lẹ̀ ní ọba. Ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbà Gani Adams tó. Ẹ wo nígbà ayé àwọn ọba wa Akíntọ́lá nígbà tí wọ́n wà níbẹ̀ agbára òṣèlú tí kántọ̀ gbogbo nǹkan tó báyìí. Tí ẹ bá wò ní ìsìn báyìí tí ẹ bá fẹ́ ṣe àṣeyọrí local government kan lórí insecurity
tí chairman local government yẹn tí ò bá fọwọ́ sí gbogbo àwọn tó bá ń ṣe security bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lásán torí ní kí a ò sí ní ìsìn àwọn ni chief security local government tọ́ba àbọ̀ bá fọwọ́ sí tí chairman yẹn bá sọ pé òun ṣe tán kò sí ẹ̀ka tó fẹ́ sí tó fi lórí gọ́ọ̀nà bàbá Gani Adams wọ́n ṣiṣẹ́ gidi sẹ́ni bá wá sọ díẹ̀ ní oṣẹ́ tí wọ́n ń ṣe mọ́lẹ̀ alẹ́sọ díẹ̀ ikọ̀ àwọn tí wọ́n tún wò wá tún gbọ́njù wá lọ sá bẹ́ẹ̀ alẹ́sọ díẹ̀ tó ti lọ sẹ́yìn ní ìlú ìkìrìtà wà níbi ọlọ́dún mélòó sẹ́yìn wọ́n kidnap yẹn láti dé wá sí mo wà nínú àwọn tó lead àwa divide the team sí méjì a create joint task force that GTF that local government chairman wa ń gbà yẹn ọmọọba Remi Abbas àwọn ni wọ́n wà ní ipò alága àwọn ló create àwọn ni wọ́n dì tí a fi pọ̀ṣù àwọn ará bí ìjọ kẹta ọmọ tó release wọn láti wá sí ní bíbá wọ́n release wọn ní àṣejù báwo ni àwọn bandits yẹn ṣe mọ̀ láti wá sí kò sí títì tí wọ́n ti wọnú igbó tí a sì pọ̀ṣù títí tó fi dá sí ìjìnlẹ̀ ìjọ kẹta ó túnmọ̀ sí pé ẹni ara iṣẹ́ tí ara ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò sí nìyẹn nílùú ìní ìyẹn ó yá tá a bá bọ́ sínú bẹ́ẹ̀ káàkiri tá a bá dé gàngàn náà ó wà bẹ́ẹ̀ tá a bá dé Ṣakí lọ́wọ́ ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ dé Ìgàngán ni èmi rè pé olóyè Sunday Igboho ló bọ́wọ́ dé Ìgàngán tó bá ṣe páyé bágbà ìlú ni wá kìíní ẹ̀gẹ̀ jáde rẹ̀ sí àwọn mẹ́ta tí wọ́n tì mọ̀ ní nígbẹ̀gbẹ̀ tí wọ́n ló 3 months ní prison ọmọ OPC ni ìgbà náà comrade Rotimi Olúmọ àwọn ni wọ́n jẹ́ collator OPC ní Ọ̀yọ́ state nígbà yìí ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀gẹ́ báyà kan bí oṣù méjì síse ìgbà àwọn gan tó yí sọ̀rọ̀ ẹ̀ jáde comrade Rotimi Olúmọ lára àwọn ṣẹ́yìn sẹ́rí tá a bá ní ká máa ka iṣẹ́ tí ọmọ OPC ti ṣe àti tí oníkálùkù tó ń ṣe ní lọ́wọ́lọ́wọ́ ó pọ̀ ní àkún. bọ̀ kí wá ló dé ètò wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wá lẹ wá dákẹ́ fún kí ni ààrẹ Gani ètò èmi jáde fún nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ gan o àwọn èèyàn sọ̀rọ̀ mi kàn fẹ́ máa dárúkọ wọ́n sọ̀rọ̀ gan sí Ààrẹ Ọ̀nà Kakanfò. wọ́n ti gbọ́ wọ́n gbọ́ fọ́ìsì Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni tó ní agbára Ọ̀yọ́ state ó ní ẹnjìnìá sí Mákindé bẹ́ẹ̀ ni gómìnà tí gómìnà bá ní Ààrẹ Ọ̀nà Kakanfò mo nídìí iye ọmọ báyìí níbẹ̀ yẹn àṣẹlẹ̀ ti wá kò sí nǹkan tó máa bà wọ́n lórí but gómìnà gbogbo sọ fún ìlú nǹkan báyìí ọ̀dà grand gbogbo tó yẹ máa ṣe ẹ wo chief olóyè Sunday Igboho ẹ máa rí sí pé wọ́n approve agbọ́lẹ́nu kó wọ́n approve mo wo fídíò wọn kan lẹ́nu tí wọ́n wá sọ́sọ́ state nílùú kan mo wò láìpẹ́ ìsìn mo rí fídíò yìí ẹ jọ approve tí wọ́n fún olóyè Sunday Igboho kí ni approve wọn tí wọ́n fún ọ báyìí láti federal iná ni wọ́n fi ti ẹnu jáde báyìí ẹnu ni wọ́n fi fún ọ lápprove ẹnu lásán ni tí olóyè Sunday Igboho bá jáde báyìí lórí mátà yẹn mi ní parọ́ fún yín ó máa change mọ́ lọ́wọ́ ó lè di wàhálà sí wọn lọ́wọ́ ó máa change mọ́ lọ́wọ́ ṣé bá ṣe wá máa wòrán ní tí wọ́n máa pa kúkúrú gígùn àwọn skúù sì tún ń lọ àwọn skúù kọ̀ọ̀kan sì wà nínú ewu báyìí tí wọ́n ti ilẹ̀kùn skúù wọn ṣé bá ṣe máa wòrán rèé. mo ń wo fídíò kan náà láìpẹ́ sí tí ẹnìyẹn post ẹ̀ tí ń bá wá gánsì tí ń bá rí máa fi hàn inú ogbó ni skúù yẹn wà bẹ́ẹ̀ ni tó ní tí kò sí ẹ̀yẹ̀ kankan ló ti wà ní skúù tí ò sẹ́dá àlàyé kankan bẹ́ẹ̀ ni tó wà bẹ́ẹ̀ tí ń bá wà bẹ́ẹ̀ gẹ̀gẹ̀ ọmọ mi lọ́bẹ̀ ọmọ ìyá nípa skúù ọ̀tọ́ bá wá ní ká ní sùúrù fún àpúfù ìjọba tí mo sí nǹkan wà ní bàjẹ́ ẹ jẹ́ ká pariwo èdè níyẹn tá fi ń pariwo tá ń pariwo àwọn tá sì tó pariwo wọn náà lá pariwo náà lá lè pariwo yìí ṣe ní
ara pariwo àwọn yẹn díẹ̀ bàbá tó dolórí aládélẹ̀ Yorùbá àtẹnìkejì wọn Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ ìwọ̀nba ni agbára wọn kàmbẹ̀ wọn mọ̀ tí wọ́n lè ṣe. àwọn èèyàn sọ wípé àwọn èèyàn sọ pé àwọn aṣíwájú wọ̀nyí ti gbàbọ̀dè àwọn èèyàn sọ wípé àwọn ọba yìí ti gbàbọ̀dè àwọn èèyàn sọ wípé àwọn olórí yìí ti gbàbọ̀dè ṣé bá ṣe wá ṣé wọ́n sì mọ̀ fìyà jẹ ṣé bẹ́ẹ̀ ṣe mọ̀ fìyà jẹ wá rèé. ẹ wo kábíyèsí Alákìrí wọ́n improve to security local security OPC ní fìbúláńtì ní Àmọ̀tẹ́kùn nígbà ní àwọn wọ́n improve to bet ó níbi tágbára wọn dé tí ó lè sàbùkù òfin ìjọba tó bá sì yí pé wọ́n yá agbára wọn bá gbé débẹ̀ dáadáa láti ṣe nílànà ti traditional ni wọ́n á ti máa gbọ́ ìròyìn níbi torí ìjọba àkókò ẹni kìí ṣe wípé Ààrẹ Ọ̀nà Kakanfò sùn tàbí wọ́n ṣiṣẹ́ o pé ọ̀rọ̀ tá a sọ ká kó jẹ ọ̀rọ̀ kíkó jẹ kọ́ nínú wọn aláwọ̀ èèyàn ní OPC wọn àmọ́ OPC ń ṣe pààyàn àwọn dáwọn mọ làwọn fi jáde ọ̀rọ̀ tá a sì sọ kìí ṣe pà bú wọn tàbá à ń sọ tí ó jọ papọ̀ gbogbo wa pọ̀ ní tí ò ní di wàhálà sí wa lọ́rùn. torí ìjọba àkókò jẹ́ kí n fi kíní kan ṣe sample federal government tó jẹ́ lórí Nàìjíríà lẹ́nu ọmọ Yorùbá ni àwàlá ni bàbá wa ni wọ́n ní last week or upper last week ní Gombe wọ́n sì approve àwọn fìdíláńtì níbẹ̀ pẹ̀lú AK-47 tí wọ́n kó fún wọn kí ló wá dé tí wọ́n fáwọn ti bí tí sọ́ba bẹ̀rù kó fún sọ́ba bẹ̀rù approve fún ìjọba ní that state government wọn bẹ́ẹ̀ni àwọn tí wọ́n gbé AK-150 kìíní kan lọ́wọ́ àtẹni tó gbé onínú ọ̀tá mẹ́rin àwọn ọ̀tá tí a máa fi ń pẹ ẹtúnú gbóyè bẹ́ẹ̀ni tí wọ́n gbé fún wọn Àmọ̀tẹ́kùn tálàgbà nínú àwọn méjèèjì ọ̀tọ́ lẹ sọ àtẹni tí ò wá lè kankan tó ṣe pé ó lòun lóògùn ṣùgbọ́n àsìlò agbára tí àwọn àsáwọ̀ kan wà ní OPC o ẹ má bínú o ẹlẹ́dúró rẹ̀ yìí bẹ́ẹ̀ bá lọ́gbòrò èèyàn lè mọ̀ àtàwọn tí ó yé èèyàn lè mọ̀ OPC ní àwọn kan wà tó jẹ́ wípé ó máa ń gùn wọ́n bóyá àìrí kan ṣe náà fi wọbẹ̀ tán fẹ́ da ẹgbẹ́ yẹn rú irú àwọn yẹn tán bá gbé AK-47 lé wọn lọ́wọ́ tí wọ́n fi ní hùwà míì tẹ́yìn sí mọ̀ tí wọ́n ò ní hùwà míì tí wọ́n ò ní fi agbára yẹn sí nǹkan míì ní kọ̀rọ̀. olóòtú níbi tó sọ lọ́wọ́ yẹn ẹ̀kọ́ ló ṣe rí ok gbogbo àwọn fìdíláńtì tí ń bẹ ní nọ́ọ̀tì kọ́ ni wọ́n kò mọ̀ fún kọ́ ni wọ́n àpò gbogbo àwọn ń tà tó wà níbẹ̀ kọ́ ni wọ́n àpò fún wọn tà tí wọ́n ń lo àwọn tí a fi ń fèsì owó gidi kò sílẹ̀ Yorùbá àwọn ń tà tó wà náà ni wọ́n lò kò ń ṣe gbogbo wọn ṣẹlẹ̀ pé nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá ní ìṣẹ́ àlọ́gbà fọ́ọ̀mù iṣẹ́ sọ́jà àgbà fọ́ọ̀mù Àmọ̀tẹ́kùn kọ́ àgbà fọ́ọ̀mù àbí wọ́n á mẹ́ni tí wọ́n máa mú wọ́n á sí screen wọ́n á lọ training níbẹ̀ ni wọ́n á ti mẹ́ni tí wọ́n máa mú náà ní tí ẹ bá béèrè pé ní local government wọ́n ti bá ní ká fún yàn pé ọ̀dà náà yá o nǹkan báyìí a fẹ́ ṣe o ẹ fún wa ní 20 èèyàn àmọ́ àwọn táwọn mọ̀ kò sí general OPC nínú lédè kan mo fẹ́ ká sọ tí ẹ báyìí lédè kan kì í ṣe wípé Ààrẹ Ọ̀nà Kakanfò sùn kì í ṣe wípé gbogbo àwọn tí wọ́n ọ̀dà èyí tí mo bá ṣe nínú fídíò tó kù díẹ̀ káàtó ẹ̀fọ́rígì mi ṣùgbọ́n bá ṣe máa sọ́nà nìyẹn àwa ò tún sọ tó àwọn nǹkan tó jẹ́ wípé ìpọ̀rí máa kọ́pọ̀ èèyàn gan wọ́n fọ́n kì í sì ṣe wípé ó wù wọ́n ìtara nǹkan tó ń ṣẹlẹ̀ lé ìtara wà fẹ́ gbogbo bẹ́ẹ̀ni inú àwọn títara wà fún ìgbà tí wọ́n start láti mọ àbúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò against Sunday ìgbà yẹn tó lé kankan àwọn kan dà lẹ́nu bẹ́ẹ̀ni nínú wọ́n ti bá lọ ẹnì kankan ò lé wọn káàkiri àwọn kan against Ọọ̀ni of Ifẹ̀ against Sunday Igboho àwọn dà àwọn kan gbà tó di pé kí bàbá Aláàfin Adéyẹmí kí wọ́n tó sípò padà àwọn kan against wọn nígbà yẹn ni that ìtara kọ́ ni wọ́n fi against wọn wọ́n fi
bóyá ká pè ní interest pé mi like ẹ̀ mi fẹ́ràn rẹ̀ wọ́n fi against wọn àwọn kan wà tó yẹ pé mi sófìsì tó yẹ kó wọ́n bá kìpé Ààrẹ Ọ̀nà Kakanfò tí àbútà ń ṣe báyìí wọ́n sàtìlẹ́sẹ̀ tí ẹ ti ṣe rí tí ó dẹ̀ ti tẹ́ àwọn ọ̀nà lọ́rùn but náà dé nsìn kò ní ká bọ́ bẹ́ẹ̀ nìkan bá dé kẹ́ni yẹn ló ṣe pàtì tì àwọn yìí ń sọ ọmọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ pé tí wọ́n sọ ní ìtara àti tiwọn ìtara nìyẹn pé ara abiyamọ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní kẹ́yìn lo self interest pé àníṣe àmì interest ní ẹni iṣẹ́. ẹ ṣeun mo ti yọ tí mo fẹ́ yọ ẹ bá ní mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ pẹ́ sórí ìjọba ẹ bá dáfọ́ nílẹ̀ kan sí. Olódùmarè àwa pẹ̀lú wa mo kí bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò dáadáa èmi yóò gùn ariwo ọjọ́ kì í kojú ariwo oṣù kì í kó sùn ariwo ọjọ́ ariwo wàhálà tí ìṣẹ̀lẹ̀ kò ní payé lásìkò mo tó wá kí bàbá mi dáadáa alákiri ọ̀fùnkiri ọba Tajudeen Akínọlá Akítúláwà fún gbogbo akiri tìlú kìíní kẹ́mi ó gbọ́ dáadáa lórí àpẹẹrẹ bàbá mo kí gbogbo lẹ́yìn wa ilẹ̀ ìgbò ní dàrú orúkọ tèmi náà ní Ṣèkọ́rí Ajíbọ́lá tí wọ́n ń pè ní Ajíbọ́lá ọmọ ayé kí lè ipò tí ní OPC? Monitoring ní mo bá tún wá jẹ́ strike force commandant fún monitoring lọ́sọ̀ state mo dẹ̀ tún jẹ́ national member fún nínú monitoring. ẹ̀sìn bàbá kò ní bàjẹ́ Ọládélé Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí o bàbá Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là wọn wà lọ́yọ̀ọ́ ẹ̀ẹ́bọ̀ fani ẹ̀ẹ́bà fani gbóló ní iṣẹ́ tí ò lọ dédé ní àìríjẹ àìrímu ẹ̀kàn sí wọn Sábó nínú Ọ̀yọ́ nínú ìlú àwọn ibẹ̀ ni wọ́n wà ẹ ṣeun o mìíràn wáyé tì. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ́gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ Àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ́gò ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là ẹ̀ṣẹ́ o Elédùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.